tí máa sáàdì ọlọ́run ọba ní gbogbo ìgbà bíi ti Sheikh Islam Ibn Taymiyyah. Kí ni máa fi ń sáàdì ọba adẹ́dà bẹ́ẹ̀? Dhikr, rántí ọba adẹ́dà gbogbo ìgbà. Èmi náà fẹ́ lè sọ pé èmi náà tí ìbá nínú àwọn àfáà pàdé tí máa ń sáàdì ọba adẹ́dà gbogbo ìgbà bí Sheikh Abdulaziz bin Baz rahimahullah rahmatawasi. Tán bá ń jẹun gan wọ́n máa ṣàkà, wọ́n máa ṣe wáàsí. Azkar wo ni wọ́n sábà máa ń ṣe yàtọ̀ sí pé normal Quran kíkà, subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim astaghfirullah lórí oúnjẹ. Bẹ́ẹ̀ náà ni wọ́n máa sọ pé taqullah afazakumullah, ẹ máa páyà Ọlọ́run ọba wọn. Lópin ìgbà tẹ́ ń bá ń páyà rẹ̀ yóò máa dáàbò bò yín. Nínú adhkar tí wọ́n máa ń ṣe ó ní Allahumma aslih li qalbi, wọ́n bá dẹ́dà bá ń tún ọkàn mi ṣe. Èyí ni wípé kọ́ má gba ìgbàkúgbà láàyè, ìtọ́ọ̀fẹ́ kọ́ má gbà láàyè, because táàyè bá ti gbà kékeré báyìí ìtàṣetánù ń fẹ́nu yọ́bọ̀ fẹ́ lójú dáadáa, yóò gbé orin ìrìn tí ẹsẹ̀ rẹ̀ ọ̀ka tó jẹ́ wípé àtúbọ̀tán rẹ̀ àbámọ̀ ní ọ̀jẹ̀. Kọba adẹ́dà mọ́jà kábàámọ̀ burúkú ló fi jẹ́